Ẹ káàbọ̀ sí ọdún 2020. Welcome to year 2020. Ọdún mẹ́wàá tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú 2020 yìí á tù wá lára. May the new decade that begins with 2020 bring us peace. Oore Olúwa kárí gbogbo wa. Àṣẹ o. May we be among the beneficiaries of God's blessings. Amen. Ẹ gbádùn orin àdúrà láti ẹnu olóyè Ebenezer Obey lẹ́yìn àwòrán yìí. Enjoy the prayerful music by Chief Ebenezer Obey in the next slide. Ọjọ́ gbogbo bí ọdún, Ọlọ́run ò dẹ́nìkan láti fi jìyà ìfẹ́ tó fẹ́ wá. Oore Olúwa ó pọ̀ púpọ̀ á kárí wa. Ọlọ́run ò dẹ́nìkan láti fi jìyà ìfẹ́ tó fẹ́ wá. Oore Olúwa ó pọ̀ púpọ̀ á kárí wa. Bọ́dún bá ṣe ń dé, àkọ́dún á máa yí ká. Bọ́dún bá ṣe ń dé, àkọ́dún á máa yí ká. Ọmọ tuntun, owó tuntun, ilé tuntun, ìlọsíwájú lórí iṣẹ́. Ọmọ tuntun, owó tuntun, ilé tuntun, ìlọsíwájú lórí